Alhaji Oríyọmí Hamzat sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sọ báyìí o wípé ẹ máa wo Oríyọmí o, ẹ wo aláìgbọ́rọ̀ tá a kìlọ̀ fún tó ń ṣagídí, ó dé láti ibì kan tàìdé ó tún ti ń dáwọ́ lé nǹkan míì, ó tún ti ń fa wàhálà, ó tún ti ń fa jọ̀gọ̀dì lẹ́sẹ̀. Ètò alẹ́ yìí ní agbára, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí. Ẹ farabalẹ̀ kẹ́ bá mi wo fídíò yìí. Mo ń sọ nígbà yẹn, ìgbà tọ́rọ̀ yẹn fẹ́ máa lọ́ǹgì ju bó ṣe yẹ lọ àti bó ṣe yẹ kó wà lọ, mò ń wò pé kíni ti fẹ́ máa pẹ́ bákan. Àsáwọn èèyàn kan ló ń sásá bẹ́ incident tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ stampede yẹn tó ń ṣàfẹ́ kí Oríyọmí má dé, kó kú síbẹ̀, kó parẹ́ síbẹ̀, kó má gbóhùn ẹ̀ mọ́. Ẹ farabalẹ̀ ẹ bá mi wo fídíò yìí. Àṣírí tú, àwọn èèyàn burú gan. Bọ̀kọ́ tèmi kọ́ mọ̀ ni wípé gbogbo alágbára ayé kó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Téèyàn bá ka àyà tó tún ka wájú kò lè kẹ̀yìn. Tá bá ń bẹ̀rù ẹ, tá bá lè sọ̀rọ̀ ẹ lójú ẹ, tó bá kú tó a máa sọ̀rọ̀ ẹ lẹ́yìn ẹ mọ̀nà ká ẹ, kí ló fẹ́ ṣe? Ẹ bá mi subscribe, ẹ comment, ẹ share fídíò ẹ jẹ́ kó lọ fa. Ẹ jẹ́ kó kan àwọn ìka lára pé ọ̀n lè ṣe gbé ikú òun ní èrè. Tó bá ti ṣe nǹkan tí ò dá, tó bá jẹ́ pé kó kú ló jẹ mọ́ lásìkò táwa ẹ lọ́wọ́ táwa ẹ ní Nàìjíríà báyìí ọmọ òun kú ni o. Ó yẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀ kó má lọ kí n lè play fídíò Alhaji Oríyọmí Hamzat tó ń ṣe drop sínsìn kí n play ẹ̀ fún yín kẹ́ mọ̀ kẹ́tún rí bó ṣe ń lọ o. Ó yẹ kí gbogbo wa rántí ọ̀rọ̀ Timothy tó lost life ẹ̀ nígbà yẹn, bóyá bí ọdún mélòó kan sẹ́yìn báyìí, àbí ó ti pẹ́ díẹ̀ tó kú, final year student of OAU Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀ tó ń gbẹ̀mí ẹ̀, Timothy Adégòkè. So ó kú sí hòtẹ́ẹ̀lì máa nǹkan tó pè ní Ramon Adedoyin tẹ́ bá rántí. So gbà tí bọ̀bọ̀ yẹn kú, wọ́n ṣàfẹ́ ṣe bí bákan fẹ́ dẹjọ́ yẹn nù kó bí kó kú gbé. So Alhaji Oríyọmí Hamzat ló dìde sí issue yẹn pé ọmọ ọlọ́mọ yóò gbúdọ̀ kú kọ́kọ́ kú dànù báyìí, ògo ìdílé kan ní lọ́la, ẹni yóò kàn gbúdọ̀ kú báyìí kó kàn waste báyìí. Wọ́n bá ṣàwọn ìgbìyànjú yẹn, so wọ́n arrest man yẹn. So ilé ẹjọ́ high court tó wà ní Ọ̀ṣun state, wọ́n pe bàbá adájọ́ yẹn ní, ó yẹ kí n rántí orúkọ bàbá yìí, Adépèlé Òjó lórúkọ bàbá adájọ́ yẹn. Ó dá ẹjọ́ wípé kán lọ yẹgi fún Adédoyin pé kán lọ pa, pé because ó jẹ̀bi ẹ̀sùn tó fi kàn yẹn, pé báwo lèèyàn ṣe kú sínú hòtẹ́ẹ̀lì ẹ̀ tẹ̀dẹ̀ ń try láti ṣe cover up, tẹ̀ ń ṣe bíi pé ẹ̀ mọ̀ kan tó ṣẹlẹ̀ tó dẹ̀ wà glaring wípé ibẹ̀ ẹ ló kú sí. Oh my God, ti subscribe eléyìí tún so máa yìí Adédoyin yìí ó wá lọ sí court of appeal tó wà l'Ákúrẹ́ pé ẹjọ́ tán dá fóun yẹn báwo lòun ṣe máa kú. Ìgbà tó dé court of appeal báwọn yẹn ṣe tẹjọ́ nù nìyẹn pé ẹjọ́ tán dá fún ẹ lọ́sùn yẹn kọ́ tó ní kó ṣẹlẹ̀ sí ẹ gangan náà ló máa ṣẹlẹ̀. Gbogbo alágbára yìí ẹ máa rọra o. Ọ̀rọ̀ pọ̀ tí Oríyọmí Hamzat tó sọ kalẹ̀ nínú fídíò yìí. Ẹ farabalẹ̀, ẹ bá mi subscribe, ẹ comment, ẹ̀yin náà ẹ share, ẹ jẹ́ kó kan àwọn ẹni bí lára wípé tó bá ń ṣe, tó bá ń mu jẹ gbé lọ́jọ́ kan Ọlọ́run máa dé sí ẹ tó jẹ́ pé ò ní lè mórí bọ̀. Ẹ ti gẹ̀tẹ̀. So ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yẹn látòkè délẹ̀. Oríyọmí Hamzat sọ pé òun ò ní dáwọ́ dúró, pé òun mọ̀ pé àwọn èèyàn máa sọ fóun wípé ó ṣe tìbì kan dé wàhálà ẹ̀ pọ̀, èwo ló tún ra wọlé. Ó lọ́lọ́run lòun gbójúlé pé àwọn òṣìkà àṣírí wọ́n sì máa tún. Ó yẹ wo fídíò yẹn fúnra yín. Yes, ẹ̀yin èèyàn wa, this is going to be very brief and straightforward. Kò sí celebration tá à ń ṣe fún pé wọ́n ní kí wọ́n lọ pààyàn kan, kí ni a fẹ́ gbà nù kéèyàn kan kú. Ṣùgbọ́n tí a bá máa rí ìdájọ́ òdodo gbà lórí àwọn ìwà burúkú tó ń ṣẹlẹ̀ láwùjọ wa, ó súnmọ́ kí àwọn ìwà yẹn náà ó sì máa tẹ̀síwájú. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wà ní ìlú Àkúrẹ́ ní Adédoyin ló gbé ẹjọ́ lọ lẹ́yìn tí ilé ẹjọ́ gíga tìpínlẹ̀ Ọ̀ṣun tí ó ti dájọ́ pẹ̀lú adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun nígbà náà, tí wọ́n ti dájọ́ wípé kí wọ́n lọ yẹgi fún Adédoyin àti àwọn méjì kan.
ní lórí ikú Timothy. A sì sọ láìpẹ́ yìí nígbà tí ilé ẹjọ́ náà tó ń gbọ́ tọ̀tún tó ń gbọ́ tòsì ní ìlú Àkúrẹ́, ó tó di pé wọ́n ní àwọn kéde ìgbà tí ìdájọ́ ó wáyé. Èní àárọ̀ yìí òní ni ìdájọ́ wáyé nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wà l'Ákúrẹ́ o. Ìdájọ́ tó sì wáyé ń bẹ̀ náà ni pé ìdájọ́ yẹn ń sọ fún wa pé ní Nàìjíríà nítorí kó jẹ́ ipò tó rí kó wà, ẹni tó rí kó mọ̀, tó bá ṣẹ̀ sófin wàá kojú òfin, tó bá ṣẹ̀ sófin wàá kojú òfin. Tí o bá mọ̀ èèyàn rárá, tí o bá jẹ́ ọmọ àtàpátá dìde, tí ìdílé rẹ jẹ́ ìdílé tálíkà, tí wọ́n bá yàn ẹ́ jẹ ní Nàìjíríà tòní, tí Ọlọ́run bá ṣàánú ẹ, tí orí àwọn tí o ní orí òun gbàgbé, ṣùgbọ́n tí àwọn èèyàn bá dìde fún ẹ, tí wọ́n kígbe tí gbogbo àgbáyé fi gbọ́, tí Nàìjíríà fúnra rẹ̀ mọ̀ pé wọ́n fẹ́ yàn ẹ́ jẹ ni. Ìgbà míì wà tó o bá rówó pẹjọ́, wọ́n lè bá ẹ pẹjọ́ o. Tó o bá rówó pé o fẹ́ gbìjà ara rẹ, ìjọba gan lè ràn yàn lọ́wọ́ tó bá ti jẹ́sùn criminal, torí pé gbogbo ẹ̀sùn tó bá jẹ́ criminal ẹ̀sùn, all criminal cases is owned by government. Government ló máa ṣe. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé àwọn èèyàn tí wọ́n jẹ́ ọ̀lẹ láwùjọ pẹ̀lú àpò àti dáàyàn mọ̀ tá à ń pè ní connections, àwọn gan fúnra wọn ti máa ń fà sẹ́yìn, wọ́n ti máa ń rora wọn pin, wọ́n ti máa ń rò pé àwọn ò lẹ́tọ̀ọ́ nítorí pé àwọn ò mọ̀ èèyàn láti jà fún ẹ̀tọ́ àwọn. Ṣùgbọ́n Nàìjíríà ó ti dáa jù bẹ́ẹ̀ yẹn lọ. Ilé la fi sọ fún èèyàn wa tẹ́ wà lókè òkun, àtẹ̀yin tẹ́ ń sá lọ, àtẹ̀yin tẹ́ tiẹ̀ nígbàgbọ́ nínú Nàìjíríà mọ́ rárá pé ó lè dáa. Nàìjíríà sì lè dáa o. Ìkan pàtàkì nínú ẹ̀rí máa jẹ́ mi ìṣó, òun ni ìdájọ́ tó wáyé lónìí nílé ẹjọ́ gíga, ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn nílùú Àkúrẹ́ lórí ikú tó pa Timothy. Èyí tí gbogbo nǹkan tó ń tọ́ka sí olùdásílẹ̀ àti ẹni tó ní ilé ìtura tí Timothy kú sí. Bẹ́jọ́ yẹn ṣe pẹ́ tó fa fàǹfà oríṣiríṣi tó. Adájọ́ Adépèlé àbí? Adájọ́ Adépèlé Òjó tí wọ́n jẹ́ adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun gbà náà, àwọn náà ni wọ́n ṣẹjọ́ yẹn tí bàbá wa agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni bàbá wa Fẹ́mi Fálànà tí wọ́n sì bá wa gbé ọ̀rọ̀ náà. Tẹ́ bá gbàgbé, orí ìkànnì náà lẹ́yìn náà ti sọ pé ká sọ fún bàbá wa Fẹ́mi Fálànà kán bá wa gbé, kán bá wa dá sí i. Ẹ̀yin náà rẹ̀ sì dáwó jọ ń gbà náà. Owó tẹ́ ẹ dájọ́ ń gbà náà, bàbá Fẹ́mi Fálànà ò gba owó náà. Wọ́n ní ká kó fún ẹbí Timothy àti ìyá àtọmọ rẹ̀ àti ìyàwó, a kó fún wọn. Gbogbo yín náà lẹ́dẹ̀ẹ́ rí. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, wọn adájọ́ Adépèlé Òjó, wọ́n gbọ́ ẹjọ́ ọ̀tún, wọ́n gbọ́ tòsì. Àwọn sáànù gbàǹgbàǹgbà wọ́n kó sílé ẹjọ́. Àwọn akin níwájú adájọ́ ṣẹjọ́ lóríṣiríṣi, kálukú ṣe àwítúnwí àti atótónu. Lẹ́yìn ọ̀rẹ̀yìn, adájọ́ Adépèlé ẹ̀sán, wọ́n rí adájọ́ Adépèlé Òjó rí pé nínú àwọn tí wọ́n kó wá sílé ẹjọ́, ààrẹ ni tí wọ́n lè yọ̀ǹda ń bẹ̀ wípé kò mọ́wọ́ mẹsẹ̀. Wọ́n wá mú àwọn mẹ́ta kan, èyí tí Abdulrahman Adégòkè Adedoyin tó jẹ́ kan nínú wọn. Wọ́n ní àwọn jẹ̀bi ikú nítorí ikú tí wọ́n fi pa Timothy, wípé kí wọ́n lọ yẹgi fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta títí tí ẹ̀mí ò fi bọ́ lára wọn. Ilé ẹjọ́ kó wọn gbà náà lóòótọ́. Àwọn correctional center, wọ́n kó wọn lọ sí ọgbà ẹ̀wọ̀n láti lọ ṣètọ́jú wọn títí ọjọ́ tí wọ́n kọ́wọ́ bọ̀wé kí wọ́n lọ pa wọ́n. Bó tiẹ̀ jẹ́ pé ó yé àwa náà ní Nàìjíríà pé kò sí gómìnà tí ń kọ́wọ́ bọ̀wé ẹ lọ pa wọ́n mọ́. Ṣùgbọ́n bí wọn ò pa Adédoyin gan, bí wọn ò pa gbogbo àwọn tí wọ́n fura sí, ọwọ́ ọ̀dájọ́ òdodo tí a ti ẹ̀rí gbà yẹn ó fi wá lọ́kàn balẹ̀, torí kò sí tí a fẹ́ fi ikú wọn ṣe. Lóòótọ́ ni ikú wọn ò lè jí Timothy mọ́, ṣùgbọ́n àwọn náà ò ní mọ rìn kán máa yan pa agbádá nígboro pé olówó so gbogbo tán, ìyá ní ọjọ́ ọmọ tálíkà
ṣé gbogbo wa lájọmọ olówó ni? Ṣé gbogbo wa náà bí nídìílé olówó ni? Ẹni tó lówó lónìí náà jọmọ tálíkà ń gbà kan tí olówó tàná tí wọ́n bá ti pa òun tó náà òdo olówó lónìí kò ní mọ yẹn pa gbádà àwọn ọmọ rẹ̀ ò ní mọ̀ pé ọmọ wọn ní ọmọ bàbá olówó, ìdílé wọn náà ò ní mọ rí nǹkan tọ́ka sí. Ó tó di pé àwọn olówó wọn pa àwa tá à ń gbìyànjú tán ẹni àfi gbé ọ̀rọ̀ náà lérí ńgbà náà, tó sì jẹ́ pé ọ̀rọ̀ náà ló di tí ọ̀pọ̀lọpọ̀ di ọ̀tá wa sí. Ọ̀rọ̀ náà ló di tọ́pọ̀lọpọ̀ tí wọ́n ń wá ìṣubú wa lóríṣiríṣi ọ̀nà sí. Ṣùgbọ́n àwa mọ̀ pé tó bá jẹ́ pé àṣẹ nítorí nǹkan kan torí òdodo lọ, gbogbo ohun tí wọ́n bá ń gbé, ọwọ́ tó bá ń gbé, àtẹsẹ̀ tó bá ń gbé àti gbìyànjú wọn, Ọlọ́run tó dá wa tó dẹ̀ rán wa ń ṣe òdodo ó ju ẹ̀dá lọ, yóò sì mọ kápá wọn. Wọ́n bá gbowó fún yàn kó fi hùwà tí ò tínú tiẹ̀ gan wá, tó yẹ pé tó bá dénú ilé tó sùn àbọ̀ náwó yẹn inú rẹ̀ ọmọ bàjẹ́. Tó bá náwó yẹn lórí ọmọ kò ní retí dáadáa kankan lórí ọmọ, tọrọ mọ̀ pé owó ẹ̀jẹ̀ ló ń ná lórí ọmọ. Kéèyàn fẹ́ kó ń fẹ́ fi bàyàn jẹ́ nítorí èyí kankan, kò kan ẹni tó bá mọ̀ pé òun gbéṣẹ́ Ọlọ́run lọ́wọ́, inú rẹ̀ ọmọ dùn. Kódà bó ṣe ń bàjẹ́ yẹn inú rẹ̀ ọmọ dùn, yóò sì máa ṣe tó ń ṣe lọ ni. Fún ti èyí mo ní ó máa brief, ó dẹ̀ máa wà straight forward. Ẹ má bínú, ẹ jẹ́ ńlá mọ́lẹ̀ kí a lè máa lọ. Wọ́n ti dájọ́ o nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wà l'Ákúrẹ́. Lẹ́yìn tí adájọ́ Adépèlé Òjó tán dájọ́ tán, ẹni Adédoyin àti àwọn mẹ́ta yòókù gbé ẹjọ́ lọ sílé ẹjọ́ kòtẹ́milọ́rùn pípa àwọn ò fara mọ́ ẹjọ́ tí wọ́n dá ní ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wà ní Àkúrẹ́, àwọn agbẹjọ́rò tí wọ́n máa ń gbọ́ wa tán máa ń wò wá ti fìdí ẹ̀ múlẹ̀ fún mi pé ohun gangan ló yẹ kí wọ́n ó lò, pé tó yẹ kán lò náà lọ yẹn. So wọ́n dẹ̀ ti lọ ọbẹ̀, wọ́n ti gbọ́ ẹjọ́ ń jò ní ìtàn fẹ́ gbẹ́jọ́, mo jẹ́ kẹ́ ẹ gbọ́. Nígbà tí wọ́n ṣèdájọ́ yìí náà a tètè gbọ́ àti àwọn nǹkan tó ṣẹlẹ̀ ṣáájú àkókò yìí ló fi jẹ́ kí n tẹ̀ máa sọ fún yín báyìí. Wọ́n ti gbé ìdájọ́ kalẹ̀ lónìí o. Ìdájọ́ tí wọ́n sì dá nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn náà ni pé gbogbo ẹjọ́ tí wọ́n dá pátápátá nílé ẹjọ́ gíga èyí tó wà nípínlẹ̀ Ọ̀ṣun kó wà bẹ́ẹ̀, wípé ẹjọ́ yẹn wọ́n dá dáadáa, wípé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọ́n pè wọ́n jù sígbó, pẹ́jọ́ kòtẹ́milọ́rùn tí Adédoyin pè ó tún pé ẹjọ́ yẹn lulẹ̀, pé ìdájọ́ tí wọ́n dá nípínlẹ̀ Ọ̀ṣun ní ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ onídàájọ́ àgbà Adépèlé Òjó tí wọ́n fẹ̀yìntì ń jò ní, tí wọ́n ti fẹ̀yìntì a lè sọ tí ẹ sọ̀rọ̀ lọ́bì fẹ̀yìntì yẹn torí yẹn tún wà complicated nígbà tó táìmù kan. Ọlọ́run ṣàánú wa. Adájọ́ Adépèlé Òjó sá àwọn ni wọ́n dájọ́ yẹn. So wọ́n ní gbogbo ẹjọ́ tí wọ́n dá pé kò sí báyóbáyó ń bẹ̀, pé bó ṣe yẹ kí wọ́n dá náà ni wọ́n dá yẹn. Ìyẹn wá fìdí ẹ̀ múlẹ̀ pé tí wọ́n sọ pé kó lọ ṣẹlẹ̀ fún Adédoyin àti àwọn tó kù náà ni kó lọ ṣẹlẹ̀. Àtún wá retí bá wọn lọ sí Supreme Court báyìí, kí Ọlọ́run kó ṣàánú wa. Ṣékáṣéká ó rántí àjọbí o, adánilóró ó mọ́ gbàgbé ẹ̀san o. Gbogbo ẹ̀yin tẹ́ wà nípò mo lè ṣe mo lè mú jẹ́, kò sẹ́ni tí ó mú mi sí, mo wà connected, mo lè ṣe tó wù mí. Ẹ má jẹ́ àrò ní ẹjẹ́ àrọ̀lá o. Àwọn orí nǹkan kan jọ Ọlọ́run lọ, bẹ́ẹ̀ la mọ̀ nǹkan kan jọ Ọlọ́run lọ, àti nígbàgbọ́ nínú nǹkan kan jùlọ. A nígbàgbọ́ pé ọba ẹ̀san ni, gbogbo ẹni tó bá ṣe dáadáa yóò kẹ́san rẹ̀, ẹni tó bá ṣe ìdàkejì náà yóò kẹ́san rẹ̀. A fi yọ ẹbí Adédoyin, bẹ́ẹ̀ ni a fi ṣe yẹ̀yẹ́, a níjà kankan ti pẹ̀lú wọn. Àti ẹ̀ sọ pé kíjọba kan má dé lọ́la gan kan má fún wọn l'amnesty. A sọ pé kíjọba kan má dé lọ́la kó má já condemn sí láìfà. Tíjọba kan bá já condemn sí láìfà, kíjọba kan kó tún fún wọn ní amnesty, yọ wọn kan náà tú wọn lẹ̀. Wàláhì afaramọ́ kò dìjà. Ó dàbá àgán bá lágbára ká rìnrìn bẹ́ẹ̀, a lè bá wọn bẹ lọ́hùn kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo lè ṣe, mo lè jẹ lọ, kò sẹ́ni tí ó mú mi sí. Mo lè ṣe ẹlẹ́ran ara bíi tèmi bó ṣe wù mí, kí wá ní kọ́mọ tèmi ó sá lọ, kọ́mọ yọjú mọ́, ọlọ́mọ dára abúmbí ọba wà lọ́hùn, kọ́mọ ọlọ́mọ ó sì ti kú sákàtà. Àkàtà àtọ̀dọ̀ ti ẹ̀yìn tí ẹ rí pé ó burú díẹ̀. Ọlọ́run yóò ṣàánú wa o, Ọlọ́run yóò dúró tì wá o.
èyí ni òpin ìròyìn náà. Ìròyìn ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn l'Ákúrẹ́ rèé o lórí ọ̀rọ̀ tá à ń bá bọ̀. Adédoyin ikú tó pa Timothy sóòtẹ́ẹ̀lì rẹ̀. Ẹ ṣeun o, ẹ ṣé mo dúpẹ́ o. Àwọn kan mọ̀ bú mi pé ọkùnrin yìí ó ṣẹ̀ṣẹ̀ dé níbi tó tráfù lọ, ó tún ń ṣe báyìí, kì í gbọ́ràn, kì í ṣe kinní kan, kì í ṣe kinní kan. Ẹ má bínú o, ẹ má bínú o, ìrànra mi ni o. Báyìí pé mo rànra mi ni, mi bá ti ṣe bẹ́ẹ̀. Ìrànra mi ni o. Ẹ sì má fi gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí mi yọ̀ mí. Ó ti ẹ́ pé dáadáa ni ó máa ṣẹlẹ̀. Ẹ má fi nǹkan kan yọ̀ wá. Ẹ má fa ìlówó lọ́wọ́ yọ̀ wá. Ẹ má fa ilé pàṣẹ yọ̀ wá. Ẹ má fọ̀lẹ́ tá a jẹ́, ẹ má fi yọ̀ wá. Ọlọ́run ni ò fún wa lówó kọjá ń tó fún wa. Ọlọ́run ni ò fún wa lágbára kọjá bí ó fi wá sí. Ọlọ́run ni ò fún wa lágbára tó ṣe wá lọ́lẹ. Àìlówó lọ́ọ̀ náà ló fi rán wa ńṣẹ́. Àìlágbára náà ló fi rán wa ńṣẹ́. A sì máa jíṣẹ́ fún un. Toró ń lo lówó, òun lọ lọ́rọ̀, òun sì lálágbára. Alágbára ò sí níbì kan o.